kò kún ní burúburú kó má kọ ẹnìkan mọ́ ni àǹtí Ṣeun ẹni tí ó kù náà ò mọ̀ àǹtí Yẹ́misí ti bá mi gbọ́mọ mi sọ́dọ̀ yẹn Junior bọ̀dá yìí náà ti dé wá bá mi lóru akọ́dá ayé ìbà ṣẹ̀dá ayé ìbà ó sún lé wa ìbà jẹ́ lé wa ìbà gbogbo ayé pèdèpèdè tí ń bẹ nílẹ̀ yìí ìbà ni mo ṣe o ẹ má jẹ́ fẹsẹ̀ sílẹ̀ fẹnukọ ẹ má jẹ́ tẹnu gbó bí ọwọ́ ẹ̀yin torí TikTok ṣe mọ̀ pé páàtì kan là ń gé sí méjì fún yín tí a fẹ́ wo full fídíò láti A to Z ẹ lọ sórí YouTube kẹ́ lọ wò lórí Ó Gbẹnu Tán TV Ó Gbẹnu Tán TV lórí YouTube ẹ ṣé. ẹ wo bọ́dá yìí ṣáàdùwà ó dúró tì mí gan wọ́n lọ wọ́n bọ̀ ọba lọmọ yẹn nídìí ẹ̀jẹ̀ rí a bọ́ wọn àti bàbá ẹ̀jẹ̀ on the same blood ni bàbá ní nọ́mbà bàbá ẹ̀ ti lọ àdé ń bá sọ̀rọ̀ ó ní àyè báwo wá ni mo ní bọ̀dá Gbénga àwọn ni mo pe o kíní kan ní no problem sí Gbénga ti wà bẹ́ẹ̀ no problem kó má bínú òun ṣe mítì kan ni òun ṣe kíní kan ni ok kò sí wàhálà ìgbà tó máa ní the blood bá tún pè ó kọ́ mi àfi kó máa bọ̀ wá lé o ó lọ́ máa ní the blood wọn ní tí the blood tó máa fọ́ mi yìí o kíní kan àǹtí Ṣeun Ọlọ́run ò ní dààmú gbogbo àbíamọ ayé ló bá ní no they can easily get blood kí wọ́n á donor I'm going to pay kíní kan meeting tí mò ń ṣe lọ́wọ́ meeting ò ní ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ lè filẹ̀ lára ọmọ yín ò yá báwo gangan ló ṣe ṣe ọmọ tó mọ́. kò ní dáa fún irọ́ ṣẹlẹ̀ testimony wa fún women yìí testimony wa mo lè máa screenshot ẹ̀ máa gbé sórí bíbá tẹ́ máa rí èèyàn kan ló rà fún ìyàwó ẹ̀ ó rà fún ìyàwó ẹ̀ lọ́wọ́ mi lọ́kùnrin ló rà bẹ́ẹ̀ girlfriend ló rà fún bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ní èmi ò mọ̀ ó wá sọ fún mi pé ara ìyàwó òun kì í dìde ìyàwó òun máa ń sá fún ìtọ̀bà lóko ni òun jẹ́ kí n gbádùn òbò ìyàwó òun mo ní làá mo ní kó wà lélẹ̀ ó rà lọ́wọ́ ló sẹ́ńtà 5,000 naira owó náà ti sẹ́ǹdẹ̀ ó jẹ́ 40,000 Àbújá ló lọ. ó wá dànù ó sọ fún mi pé kí ni ìṣiṣẹ́ gidigidi gan o òun fẹ́ ra títọkùnrin tára ọkùnrin ló fi wọn lé mo ló wà lókè ṣẹ̀dí Superman pẹ̀lú always guide ṣẹ́tìrì ojoojúmọ́ la máa ń ṣe kíni la máa ń produce àtàwọn ní ṣẹ́tìrì ọ̀run mo ní kí n wá polówó fún yín kíákíá ojoojúmọ́ báyìí la máa ń produce ní tó wà lókè lẹ́yìn yẹn bẹ́ẹ̀ ẹ wò eléyìí náà and eléyìí ni àpolò tálàjì tí mo lò tálàjì màkàjọ ṣeré tálàjì sọ pé òbú ẹwà kìrìmì yes òbú ẹwà tálàjì ṣe tó ń dàtà báyìí ọmọ ojú mi Àjíkẹ́ òbú ẹwà kìrìmì ẹrù pàm mú mi jìgìjìgì ibẹ̀ ní kò jókòó sí kíní ìbáyìí èmi lọ Mẹ́kà next year stay there ibẹ̀ ní kò dúró sí ṣé kí àwọn ìyálé mi ti lọ Mẹ́kà so èmi náà lọ Mẹ́kà next year ṣẹlẹ̀ dé báyìí màá lọ múra kí n lọ sí Mẹ́kà o ṣẹlẹ̀ tó lọ nìyí diabetes lè ṣe fún a doctor professional medical doctor ó sọ fún mi pé òun ti ń lo nǹkan diabetes for the first time tó ò ní good result àwọn káàdì ẹni tí mo tún send yes lọ́tún rà àwọn tó testify sí wọ́n wò lè sọ pé nàlẹ́ wọ́n gé ẹ̀lẹ́sẹ̀ nítorí diabetes bó jẹ́ ń sọ fún ẹ̀wù ṣẹ̀tìlẹ́yìn ọ̀pẹ́ yìí specially àwọn produce mi lọ́wọ́ báyìí Ọlọ́run bá májẹ̀ mú bọ́ mo lè mú lọ sí ìdúnkú tó wà káwọn produce lọ́wọ́ fáwọn tàfẹ́ sí ilẹ̀ fún wọ́n fẹ́ fi sinmi kékeré ṣẹ̀tìlẹ́ báyìí ṣẹ̀rí ẹni tó máa parọ́ fún yẹ̀rí gbogbo ní ṣe wà kò sí nǹkan tẹ́ fẹ́ òní ṣẹ̀tìlẹ́ gbogbo ní ṣe wà ṣẹ̀tìlẹ́ ewé lẹ fẹ́ ń bẹ̀ ewé ní ẹ fẹ́ ń bẹ̀ kẹ́kọ̀ọ́ sílé sórí wá ṣe wọn house Olóhùn ló fi iṣẹ́ ìran wà ìsànú mi bá ń rajà Ọlọ́run ló fi ṣe tẹ̀sí kó tó bí arajà nìkan ni bí o ṣe pé your health. ọmọ tí mo fi lè wọ very healthy kí ló ṣe ọmọ yẹn nǹkan tó ṣe èmi náà mọ̀ wọ́n ní nǹkan tó ṣe ó ní kò ṣe máa ṣe mi ì mú kọ́ ẹ̀kọ́ mọ́ mi stomach láì tilẹ̀ ògùn nínú tí má ti fún ó ti máa wà ókè ṣé mi mọ̀ pé kankan ṣe lè sọ mọ́ ni kò ṣe fault mi ní fault ẹni but at least ó yẹ kó wà careful okay no problem mo máa dé but ẹ lọ get blood fún because I'm not coming today. Adewale, you are not what? You are not coming today. Oh, wà lẹ́yìn. Tílẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀. Tí mò ń pẹ́ kọ́mọ yẹn ní the blood. Olóò wà lẹ́yìn. Tí ṣe gbé onídìí físà kò tó wálé. Àbújá ló wà. Tó bá travel out kọ́, tó bá sí Nàìjíríà kọ́, ṣé wọ́n kó tó pọ́ mọ́ ní the blood kó máa bọ̀. Bìdínú tó realize pé tí ó bá jẹ́ sí Nàìjíríà nǹkan ṣé mi ní tọ́jú ọmọ mi ni mo ṣe bẹ̀rẹ̀ sí sán lé ara káàkiri nìyẹn olùsẹ̀ǹdì owó ló tán àwọn lọ káàkiri gbàtà máa fi rẹ́jẹ̀ tán fún ọmọ yẹn lẹ́jẹ̀ òun padà lose ọmọ yẹn gbà tó ń lose ọmọ yẹn àwọn ẹ̀gbọ́n ẹni fámìlì ẹ̀ náà ti ń wà o torí kò náà àwọn fámìlì ẹ̀ náà ni wọ́n gẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ náà fún ọmọ yẹn ó ní kí wọ́n gbọ́ ọmọ yẹn kán bọ́ wọn àjọṣe kan tèkè òun lọ sọ́dọ̀ àti Yẹ́misí ibẹ̀ ló ń wà pẹ̀lú Junior
ọ̀sẹ̀ kìíní ọkọ òun ò dé, ọ̀sẹ̀ kejì ọkọ òun ò dé, ọ̀sẹ̀ kẹta àwọn ọ̀rẹ́ tó ń jẹ́ Adéwálé, ọ̀sẹ̀ kẹrin ló wá dé. Èmi àti Bọ̀dá Gbénga máa ń sọ̀rọ̀ lórí fóònù, a máa ń sọ̀rọ̀ at length. Ọmọ máa kàn sóòrò mi ni kí n má ronú, kí n má sunkún. Nǹkan tó dá ó fẹ́ àdúrà tó dá fàdúrà, kí n má wọrí, gbogbo ẹ̀ ló máa dá. Àti ṣé òun ò rọ́kọ mi o, ọkọ òun ò sì wá. Táwọn bá sọ̀rọ̀ lórí fóònù, a ní má wọrí òun ò rí kó wá. Ó wá di ijọ́ kan, Bọ̀dá Gbénga ní ibi tó wọ̀n yẹn fún mi ládírẹ́sì jẹ́ kí n wá síbẹ̀. Àwọn fámìlì ń sọ pé tí ọkọ òun ò bá dé, àwọn ò ní gbà kóun padà síbẹ̀ yìí, káwọn bí léèrè tí ò bá ti lè máa mú ẹ lọ s'Àbújá kó má wọrí márèjì mọ́. Àǹtí Ṣeun, bọ̀dá ẹ̀ wá bá wọn. Nígbà tó wá bá wọn, wọ́n ní kóun wọnú mọ́tò káwọn gbé òun jáde. Wọ́n gbé òun jáde káàkiri. Àtàwọn dé padà, àwọn jọ sọ̀rọ̀, wọ́n gbé òun lọ sílé wọn, wọ́n bóun ṣeré, wọn bóun lájọṣepọ̀, wọ́n bóun sọ̀rọ̀. Àǹtí mi ní tọ́lá àǹtí ok bí a pè mí ní Bọ̀dá mi Gbénga, Bọ̀dá mi Gbénga, àjọṣeré gan-an, àjọ sọ̀rọ̀, amúlé wọn kiri nínú garden débi pé I enjoy myself. Wọ́n lọ́bẹ̀ ẹ̀gúsí àwọn tí mọ̀ sí káwọn wá sí fún mi. Lọ́bẹ̀ ẹ̀gúsí kọ́ ló ń wù mí jẹ, fried rice ló ń wù mí jẹ. Wọ́n ní why, no problem. Kì í má sọ̀rọ̀ o. Wọ́n lọ sórí YouTube, wọ́n lọ wá jáde. Wọ́n rí ingredients, àjọlọ́ra ingredients, àpadà, àgé ingredients. Wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe, pẹ̀lú àwọn afiṣẹ́ tán ilẹ̀ ti ṣú. Gbogbo àǹtí mi sí pé mi lè wálé o, pé ọ̀dọ̀ Bọ̀dá Gbénga ni mo máa sùn. Àǹtí mi sí warn mi pé kí n má ṣe anything stupid tó máa bá ibùjókòó mi jẹ́ o. Mo jẹ́ kó yé wọn pé no, I won't. Wọ́n dẹ̀ bá Bọ̀dá yẹn náà sọ̀rọ̀ pé ṣé wọ́n mọ̀ yìí pé ìyàwó ọ̀rẹ́ wọn ni mí. Wọ́n ní kó má wọrí pé mo safe. Àǹtí Ṣeun, àìjẹun, a ṣe gbogbo ẹ̀, mo mu wine, mo wà okay. Ìyàrá tí mo sọ pé mo rí imagination iná, ibẹ̀ náà gbé mi lọ. Wọ́n ní kí n lọ sùn. Mo rò bẹ́ẹ̀, mo ní mi sùn bẹ́ẹ̀. Wọ́n ní why? Pé okay, no problem. Ṣé màá lọ sùn master room àwọn? Wọ́n ní the other room tó wà níbẹ̀, bẹ́ẹ̀dì ibẹ̀, wọn kò ní bí bẹ́ẹ̀dì pé lélẹ̀ là ń gbé bẹ́ẹ̀dì bẹ̀ sí. Ẹ̀ táwọn bá láwọn tó wá kí àwọn pé ibẹ̀ náà 4 bedroom duplex nílé wọn. Mo ní ìtẹ́ gbé bẹ́ẹ̀dì sílẹ̀ lẹ́yìn máa sùn. Wọ́n ní okay. Wọ́n gbé mi lọ síbẹ̀. Wọ́n ní kí n lọ sùn. Àwọn mú mi lọ síbẹ̀, wọ́n ní kí n lọ sùn. Mo tún gbogbo ẹ̀ káàkiri, mo tilẹ̀kùn lẹ́yìn. Wọ́n ló dàárọ̀, ó dàárọ̀. Òru yẹn, wọ́n máa tó kanlẹ̀kùn, wọ́n kanlẹ̀kùn. Òrun gbé mi lọ. Àwọn fúnra lára wọn, wọ́n ti jọ́gọ̀ síbi tí wọ́n ti sùn lọ. Ìgbà tílẹ̀ mọ́, mo ní wọ́n kanlẹ̀kùn, pé anybody ò ṣílẹ̀kùn, orí pé ẹnìkan kò pa mí. Wọ́n á trust wọn pé truly Bọ̀dá Gbénga ò ní kankan lọ́kàn. Mo wá dìde, mo ti bọ́ síbi tí mo ti wẹ̀, mo bọ́ sílé, mo ti bẹ̀rẹ̀ sí bá wọn clean. Wọ́n náà wọn lẹ́nu tó bá ń clean fáwọn, kì í má stress ara mi. Mo bọ́ sí kitchen, mo dáná oúnjẹ. Fried rice tó ṣe fried rice tí ó dùn náà bọ̀ kó lọ kó bá gé páàdì ẹni kì í má sọ̀rọ̀. Mi dẹ̀ sọ̀rọ̀. Mo bọ́ síbẹ̀, mo trash ẹ̀, mo ṣe 1 or 2 things ní kitchen. Mo bá wọn make tea. Tea ni mo make pẹ̀lú sliced bread. Àwọn náà máa like bread àwọn kó jẹ́ toast. Àwọn like àwọn máa jẹ raw bread. Mo ní okay, mo ṣe toast bread fún wọn. Mo ṣe gbé fún wọn. Àǹtí Ṣeun, mo kúrò lé wọn lọ drop mi sọ́dọ̀ àǹtí mi padà. Àmọ́ wọ́n sọ̀rọ̀ kan fún mi pé tọ́kọ ẹ bá jẹ́ ọ̀dàlẹ̀, àwọn ò ní dalẹ̀. Tọ́kọ mi bá jẹ́ ọ̀dàlẹ̀, àwọn ò ní dalẹ̀. Ìtumọ̀, wọ́n ní kí n má wọrí. Ìgbà tí mo délé, mo sọ fún tó gbé mi délé tán lọ́n ti wọn. Wọ́n sọ fún àǹtí mi sí pé bọ̀dá yìí sọ̀rọ̀ kan, wọ́n sọ wípé tọ́kọ mi bá jẹ́ ọ̀dàlẹ̀, àwọn ò fi sí ọ̀dàlẹ̀ ń táwọn. Wọ́n lọ́kọ ẹ̀ náà ti ẹ pé ó lóun pé ẹ̀ ò pick up pé kí n káwọn gbé fóun fún ẹ.
mo dẹ̀ wá ó sọ pé o ò gba fóònù lọ́wọ́ mi ó tún pa àwọn ní fídíò call àwọn ògbé àwọn ó sì máa pa àwọn ní fídíò call for what now wípé sí òkú fẹ́ pọ̀ ẹ ti mọ̀ pé o ò súnlé pọ̀dọ̀ bọ̀dẹ̀ ọ̀dọ̀ Gbénga Dùsùn mo ní rárá o ṣe máa ẹ wo problem ti ẹ̀ nìyẹn àti MC problem ti ẹ̀ nìyẹn bó nǹkan tó wà mẹ́rin pé bí dáhùn sọ gbogbo tó pẹ́ bá jọ́ dálẹ̀ àwọn ò kì í ṣe ọ̀dàlẹ̀ ń tà wọ́n kí lè rí bọ́n lè rò débẹ̀ kí lè rí bó ṣẹlẹ̀ wọ́n ní àwọn náà mọ̀ o bó jẹ́ pé bòbó yẹn mọ nǹkan tí ò mọ̀ kí ló wà lè mọ̀ tí mi ò mọ̀ ṣọkọ mi fẹ́yàwó sọ̀hún yẹn ni àwọn òrùbẹ́yà ọ̀rọ̀ oníyàwó dé ni ó máa ní nǹkan kan bóyá spiritual ni because ọmọ tó kù yẹn ọmọ tí wọn kò ṣe ó tún fẹ́ máa sunkún ṣé o kò tó bá kẹ́yìn sí ṣé ọmọ yẹn fẹ́ jí padà ni èwo ni gbé tó ń kí látàtà láti jọ ẹ̀ tó bá ti sọ̀rọ̀ dígbé ọ̀rọ̀ ọmọ yẹn wọ́n máa ké níjú ẹnu kó kú sàbísíkèsì ẹ̀rẹ́ kó lọ wáṣẹ́ tọkọ ẹ bá mọ̀ pé òun ní ẹ fẹ́ tó bá dé àwa ìbàyè àwa tọrọ sọ ẹni táwọn ti ń sọ̀rọ̀ pé ọkọ òun ti dé ẹni tó sọ fún òun wípé òun ò lè jí wá sí sẹ́kọ̀ọ́ olúwa ti dé nígbà tó dé ẹnìkan kan lẹ̀kùn géètì kálẹ́ nìyẹn òun lòún tiẹ̀ lọ́bẹ̀ lọ sí fún ìgbà tó máa ṣílẹ̀kùn tó máa rí ó bá jẹ ọkọ òun uber ló gbé dé lọ́yà kó ti dé sílé ìgbà tó bá wọn lé tó fi ń pè ní alẹ́ àná yẹn báwọn ṣe rò ó